agbérí ìwòyà. Eriwoya, ayago ayatọ, eriwoya. Ẹ jẹ́ agbérí ìwòyà. Eriwoya, ayago ayatọ, eriwoya. Tí n bá ní eri ìwòyà. Eriwoya, ayago ayatọ, eriwoya. Ìtumọ̀ eri ìwòyà. Eriwoya, ayago ayatọ, eriwoya. Òun ni ẹ tẹ́tí ẹ gbọ́ mi. Eriwoya, ayago ayatọ, eriwoya. Òyìnbó ní listen clearly. Eriwoya, ayago ayatọ, eriwoya. Ẹ jẹ́ fara balẹ̀. Eriwoya, ayago ayatọ, eriwoya. Ọkùnrin eri ìwòyà. Orin ayọ̀, orin Fátuntun, orin ayọ̀. Obìnrin eri ìwòyà. Orin ayọ̀, orin Fátuntun, orin ayọ̀. Ọmọdé eri ìwòyà. Orin ayọ̀, orin Fátuntun, orin ayọ̀. Àgbààgbà eri ìwòyà. Orin ayọ̀, orin Fátuntun, orin ayọ̀. Ẹni bá gbérí ìwòyà. Orin ayọ̀, orin Fátuntun, orin ayọ̀. Ìyẹn àríjẹ́rí mú. Orin ayọ̀, orin Fátuntun, orin ayọ̀. Kárí bá ti ṣe. Orin ayọ̀, orin Fátuntun, orin ayọ̀. Àwa arọ́ náà gbégbá. Orin ayọ̀, orin. Àbọ̀mọ́ yóò lè máa kó máa sẹ́ni méjì wọ́n tó ń jẹ ọ̀sẹ̀ àwòkù. Àbọ̀mọ́ yóò lè máa. Ṣẹ́bò mi kì í ṣẹ́bò ẹ. Aṣọ́re ní ṣẹ́borí egungun àtàlá ní ṣẹ́borí òrùlé. Adé amúran yí ẹ̀lùjù tí ó lálàálá tí ó fẹ́ gbà á dirí. Ìrànjẹ́ òde ò igi ẹ̀lùjù. Ẹ káàbọ̀ Owó ẹ táwọn káàbọ̀ wá ṣe ìlú darapọ̀ ló mọ́ wa wà. má gbàgbé àti bá wa máa Ìrànjẹ́ pè. òde ò igi ẹ̀lùjù. Ire gbogbo táwọn wá ẹ̀lùjù ló wà. Ìrànjẹ́ òde ò igi ẹ̀lùjù. Àbọ̀mọ́ yóò lè bá o. Àbọ̀mọ́ yóò lè bá. Àbọ̀mọ́ yóò lè bá o. Àbọ̀mọ́ yóò lè bá. Kó máa sẹ́ni méjì wọ́n tó ń jẹ ọ̀sẹ̀ àwòkù. Àbọ̀mọ́ yóò lè bá. Orin bá ti kúrò ní àyà o, ẹ̀mí àgbọ̀ mi ẹ̀yin èèyàn o. Orin bá ti kúrò ní Ẹ àyà káàbọ̀ tẹ́ ṣe ń darapọ̀ mọ́ ẹ̀mí wa bá àgbọ̀ máa mi ẹ̀yin ẹ èèyàn bá o. mi wí fún alára pé mo ti Tó wà bá níbí jẹ́ níbi ká tí ẹ ṣe bá mi sọ fún eré ẹgbẹ́ ẹ bá ìfà, mi sọ fún ọ̀rọ̀ ìdílé mi. ọ̀gá mi bá nìyí ọ̀ṣẹ́ Wípé èmi ọmọ àwòkù. yín àbúrò yín kékeré inú ilé Tó ní bá mo ti wà jẹ́ níbí ká ṣe níbi bàbá mi ní eré Fátóyì. ìfà, ọ̀gá ní ìfà nìyí ọ̀ṣẹ́ àwòkù. Orin ìfà tó gbé ju owó tí kì í ṣe forin máa rí máa kọ o. Orin ìfà tó gbé ju owó tí kì í ṣe forin máa rí Yorùbá máa wuyì. kọ o. Ẹ kújọ́ mẹ́wàá. Ènìyàn ò bá ronú Ṣé jìn. dáadáa lẹ́wà? Ènìyàn Ẹ ò kú bá àbẹ̀wò mi ronú nígbà gbogbo. jinlẹ̀ kó Ẹ bá ń kí dádì lè wa o. bá wa kọ́. Àtàwọn àbúrò mi náà. Ẹ kú iwájú. Á dá láṣẹ ìbẹ̀rẹ̀. Àbọ̀mọ́ yóò lè bá. Àbọ̀mọ́ yóò lè bá o. Àbọ̀mọ́ yóò lè bá. Kó máa sẹ́ni méjì mọ́ tó ń jẹ ọ̀sẹ̀ àwòkù. Àbọ̀mọ́ yóò lè bá. Ẹ yẹ káwọn mùsùlùmí gbá yín mú ẹ ń dúpẹ́ fún fá. Ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìṣẹ̀ṣe làgbà Òṣàtọ́lá Bímbọ́lá òun ni atọ́kùn ètò yín. Bí ẹ ti ń darapọ̀ mọ́ wa ẹ bá wa máa pín ẹ bá mi wí fún alára pé mo ti wà níbí ní digbí ẹ bá mi sọ fún ajérò ẹ bá mi sọ fún ọ̀rọ̀gún lè là pé mi àmọ́ yín àbúrò yín kékeré inú ilé yín mo ti wà níbí ní digbí tí ẹ bá ti wá ń darapọ̀ mọ́ mi ẹ bá mi máa pín. Mo dúpẹ́ lọ́wọ́ yín mo rí yín bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ìyá mi Yorùbá wuyì mo kí yín ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú wájú ẹ kú kó lè dá lórí ilẹ̀ wa á dà fún gbogbo aláṣẹ Èdùmàrè àní fẹ́ra wa dé àní fọmọdé àní fọkọdé àní fi gbogbo ohun tó dá nínú ìgbésí ayé wa àní fi dín láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ní wákàtí yìí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun mo kí yín o mo kí yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé lórí ìkànnì yìí a máa kọ́kọ́ júbà síwájú kí a tó wọnú agbami ètò. Ẹ má bínú mi ò fẹ́ kí gbogbo ohun tí mo fẹ́ sọ o torí mo ṣe wà yìí inú mi ti kún ṣùgbọ́n mi ò tí ì mọ̀ bí mo ṣe fẹ́ gbé sílẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀
ìbàyámọ̀ pé ìbàyámọ̀ pé ìbàyámọ̀ pé ìbàyámọ̀ pé ìbàyámọ̀ èyí tó doríkodò tí ò ṣomi mojúbà yámọ̀ pé tó doríkodò tí ò ṣẹ̀jẹ̀ tí ò ṣoje gbogbo lákìrìbọ̀tò aláìbò lójú awẹ́ pátápátá gbogbo ṣokóṣòkò bùkà pátápátá ìbà ni mo ṣe ẹ jẹ́ kójú mi sọ ẹ jẹ́ kójú mi ṣe nítorí wípé kí ni àdáṣe ní wọn ìwà gbọdọ̀ wọn mọ ènìyàn kábíyèsí mojúbà ẹ̀yin ìyá mi mojúbà yín o ẹ̀yin afíjú ẹyẹ tí ń jẹ ní gbangba oko mojúbà yín ẹ̀yin ìyá mi ọlọ́jọ́ ọ̀já ọlọ́jà arẹmọ olójú arẹmọ ẹlẹ́yìn arẹmọ ẹlẹ́nu arẹmọ ọlápá arẹmọ ẹlẹ́sẹ̀ arẹmọ gbogbo ara kìkì arẹmọ nìyá mojúbà yín o ẹ jẹ́ kójú mi sọ ẹ jẹ́ kójú mi ṣe torí wípé kí ni àdáṣe ní ìmọ̀ ìbá gbọdọ̀ wọn ènìyàn ẹ má gbàgbé ẹ̀yin ìyá ẹni nígbà mìíràn kí n máa di asín ẹ̀yin lẹ sọ pé kí n má bàa ṣe kí ni kí n má bàa dẹran ìlàjẹ lọ́wọ́ ṣókóṣó ẹni nígbà mìíràn kí n máa di ọ̀gá ẹni kí n má bàa dẹran àsè lọ́bẹ̀ torí wípé ẹ̀yin lẹ jẹ́ kó yé mi wípé tí wọ́n bá ti mákèrè tí ọba ti jọ kọ̀ǹkọ̀ wọ́n máa ń jùlẹ̀ nígbà àgbéjùlẹ̀ báyìí òun náà ń gbégi eléra mojúbà gbọ́ ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ àtẹ̀yin tẹ́ ò tún máa wò mí nígbà tí n bá ṣe tán pátápátá ìbà yín ni mo ṣe wọ̀ ẹ jẹ́ kójú mi sọ ẹ jẹ́ kójú mi ṣe mo kí yín káàbọ̀ sórí ètò yìí ètò wa ìṣẹ̀ṣe làgbà Àṣàtọ́lá Abímbọ́lá òun ni atọ́kùn ètò wa bí ẹ ti ń darapọ̀ mọ́ mi ẹ má gbàgbé ẹ bá mi máa pín ẹ bá mi sọ fún gbogbo ènìyàn pátápátá wípé mo ti wà níbí ní digbí lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn Fúlàní tí wọ́n wà ní ìlú Ìlọrin pátápátá ni mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn àwọn Fúlàní tó wà nílùú Ìlọrin pẹ̀lú àwa tá a jẹ́ ọmọ ògidì ọmọ kóòtù òjìrì tá a jẹ́ ọmọ Ìlọrin haran pọ́nbélé tí ò dé sí pé nǹkan kan ti dà wá pọ̀ mọ́ Fúlàní lótìtọ́ àti lódodo kò rọrùn láyé ìgbà tójú wa dúdú ká má ṣe lọ bá ẹ̀yà míì ṣe ṣùgbọ́n àwa ọmọ kóòtù òjìrì àwọn baba ńlá wa wọ́n sọ pé ká má lọ bá ẹ̀yà míì ṣe ṣùgbọ́n wọ́n wá ń jẹ́ kó yé wa wípé èèyàn kì í lápá alé ìyá kó má ní ti bàbá wọ́n sọ pé kí lágbájá má ìjà lè ṣẹlẹ̀ láàrin ara wọn kó sọ pé kọ́mọ Abẹ́òkúta má fọmọ Ìbàdàn ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tó bá ti wá ṣẹlẹ̀ wọ́n máa ń jẹ́ kó yé wa wípé èèyàn kì í lápá alé ìyá kó má ní ti bàbá ṣèyí ṣọ̀hún má bàbá kan jẹ́ òun ni fún ọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n oríṣiríṣi ni mo ti rí lórí ayélujára tí àwọn kan bọ́ síta pàápàá jùlọ fọ́nrán ilé ó ti pẹ́ tí mo ti rí o ó ti pẹ́ tí mo ti rí ó ti ń lọ bí oṣù kan báyìí tí mo ti rí tí mi ò bá bòókù àbí kí n yọ kúrò lórí ẹ̀ tí mo ti rí fọ́nrán yìí bàbá mi Adélẹ́yẹ Omídìran mo kí yín bàbá mi Ọlákúnlé Liman ẹ̀yin náà ní lọ́jọ́ gbogbo bàbá mi Paul Ọládùnjoyè mo kí yín ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi mo fẹ́ fi fọ́nrán yìí mo fẹ́ fi hàn wá ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ wa kí a ti rí fọ́nrán yìí ṣùgbọ́n kí a má rò ó lọ síbi tí èmi rò ó lọ mo rí wípé lẹ́yìn tí mo ti rí fọ́nrán yìí fún bí ọ̀sẹ̀ 2 sí 3 Awíkonko náà sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n Awíkonko wọn ò sọ̀rọ̀ débi tí ṣe mọ̀ wípé ó yẹ ká máa ṣe kí ni ká máa fà kò mọ́ òkun àwọn ọ̀rọ̀ yọ ká dẹ̀ máa ṣe kí ni ká máa gbá mọ́ dáadáa ìyá mi Yorùbá wí gbogbo ẹ̀ náà ni mo ti gbọ́ gbogbo ẹ̀ papọ̀ pátápátá la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ ṣeun ìyá mi tẹ́ rán mi létí ìyẹn náà torí tí n bá sọ pé mo rántí irọ́ ni mo pa ó lè jẹ́ pé tí n bá ṣe wá ń sọ̀rọ̀ lọ gbogbo àwa máa wá torí ẹ̀ ni mo ṣe sọ wípé mi ò rántí gbogbo ohun tí mo fẹ́ sọ tán. ṣé rí ẹnìkan kọ kọ́mẹ̀ǹtì kan ní ọjọ́ kan nígbà tí lórí kọ́mẹ̀ǹtì BBC Yorùbá yìí ìyá tí wọ́n sọ wípé àwọn ń lu kèǹgbè kiri ẹ̀yin tí ẹ jẹ́ ojúlówó ọmọ kóòtù òjìrè pátápátá mo fẹ́ kí ẹ fi etí inú kẹ́ máa fi gbọ́ mi torí wípé etí inú òun lè jò ń lò tí a bá ń sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn ọmọ kóòtù òjìrè tí wọ́n sì ń ṣe ẹ̀sìn Islam tí wọn ò tí ì kúrò níbẹ̀ tí wọn ò tí ì rí ìrònúpìwàdà kan bó ti lè wù kó kéré mọ́ láti ọjọ́ tí a ti ń sọ wípé ẹ̀sìn yìí kò kí ń ṣe ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tí wọ́n fi ń gba ilẹ̀ ni wọ́n fi ń ọgbọ́n tí wọ́n fi ń gba ilẹ̀ lọ́wọ́ onílẹ̀ ni lórí fọ́nrán yìí
mo rí wípé ẹnìkan wá fi kọ́mẹ̀ntì síbẹ̀ wípé ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá tẹ̀ ń sọ̀rọ̀ wípé ẹ jẹ́ kí n fi hàn yín. Ó ti wà tipẹ́tipẹ́. All those Sálámù onílé ọmọ lẹ́kùn. ṣé ti ráwọn ìyá yẹn? ṣé ti rí àwọn ìyá yẹn? ṣé rí àwọn ìyá yìí? Inú mi á dùn kí gbogbo ẹ̀yin tí ẹ pera yín ní Fúlàní ní ìlú Ìlọrin kẹ́ ẹ gbọ́ ètò tí mo fẹ́ sọ yìí. Mi ò ní bú yín o, ìdí tí gbogbo yín dẹ̀ ti mọ̀ pé tí bá sọ pé mi ò ní bú èbú torí mo fẹ́ ká jọ gbọ́ra wa yé ni. Àmọ́ ìbéèrè lájọ máa béèrè lọ́wọ́ ara wa. Tí ẹ bá wo bíìtì yẹn láti ilẹ̀, àwa Yorùbá, àwa ojúlówó ọmọ kóòtù òjìrì, àwa la ní ìlú yẹn. Táwọn bàbá wa bá fẹ́ lùlù, bó ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ máa gbọ́ ìlú yẹn. all those Sálámù onílé. Ṣé ti rí bíìtì yẹn? Àwa la ní bíìtì yẹn. Mo ṣe máa wọnú nǹkan tí ìyá yìí sọ, máa wá tú palẹ̀ fún wa. Kí nìdí tí mo fẹ́ fi tú fọ́nrán yìí palẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò mọ inú rò, kò mọ orí rò, kò mọ, ó kàn gbé ọpọlọ sí orí ni, kò mọ bó ṣe ń lò ó. Wọn kì í read meaning sí nǹkan kan, wọn kì í wo nǹkan kan, wọn ń ṣe critical thinker bí òyìnbó tí grandpa fi lé mi lọ́wọ́ nìyẹn. Wọn ń ronú àròjinlẹ̀. Ìyá yìí ó sọ àwọn ọ̀rọ̀ kan nínú fọ́nrán yìí. Ẹnìkan wá comment, màá play fọ́nrán yẹn sìn, mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ wá ti rí. Ẹnìkan wá comment síbẹ̀ pé ẹ jọ̀ọ́ màmá, ṣe bí Yorùbá lẹ sọ yìí, àti pé ǹjẹ́ Fúlàní tẹ̀dẹ̀ ń sọ káàkiri gbogbo bíkíbi tí ẹ bá lọ pé Fúlàní ni yín, ẹ jọ̀ọ́ ṣé àwa Yorùbá ṣáwa la colonize yín ni? Ṣé mọ̀ pé ìbéèrè yẹn ó ti ní ká jọ sọ, kò dẹ̀ ní sí èsì fún, torí wípé tí Fúlàní bá dúró sí ìlú onílùú, ẹ má jẹ́ tí wọbẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yẹn. Sálámù onílé ọmọ lẹ́kùn. Ẹ̀dẹ̀ ọmọ lẹ́kùn. Ṣé bí mo sálámù lẹ́ẹ̀kan? Orin kègbè yìí a bá lọ́wọ́ àwọn tó bí wa. Orin ìbílẹ̀ táwa Fúlàní máa ń lò tá a bá fẹ́ ṣègbéyàwó fún àwọn ọmọ. Ó ti wà tipẹ́tipẹ́. Orin kègbè, orin líle ni. Tẹ́nìkan bá síwájú tó gbé kalẹ̀, àwọn tí ń bẹ lẹ́yìn wọ́n bá gbé. A bá lọ́wọ́ àwọn tó bí wa. Orin ìbílẹ̀ ni táwa Fúlàní máa ń lò tá a bá fẹ́ ṣègbéyàwó fún àwọn ọmọ. Ṣé ń gbọ́? Orin ìbílẹ̀ táwọn Fúlàní máa ń lò táwọn bá fẹ́ ṣègbéyàwó. Ẹ jọ̀ọ́, wọ́n ní no voice. Ṣé ń gbọ́ mi báyìí? Ìyá Yorùbá wuyì, ṣé kò ń ṣe fóònù yín ṣá? Ẹ jọ̀ọ́, ṣé ń gbọ́ mi? Ẹnikẹ́ni tó bá ń gbọ́ mi kí màámi kan check fóònù wọn bóyá fóònù ọ̀dọ̀ wọn ni. Ẹ jọ̀ọ́, tẹ́ bá ń gbọ́ mi, ẹ bá mi tẹ 111. Ẹ ti ń gbọ́ mi báyìí? Ẹ ṣeun. Ẹ jẹ́ ká tún wò dáadáa padà. Ọmọ lẹ́kùn. Ẹ̀dẹ̀ ọmọ lẹ́kùn. Ẹ ṣeun ìyá mi. Ṣé bí mo sálámù lẹ́ẹ̀kan? Ìwọ wá ní bàbá rẹ̀ tí ó máa sọ̀rọ̀. Tí ọmọ Fúlàní tó bá lọ fẹ́ ọmọ Yorùbá, ìtani lórí ilẹ̀ Yorùbá ní ìlú Ìlọrin. Ìyá mi Ògún mo kí yín.
wọ́n máa ń lu kèǹgbè yìí but àwọn aláwọ̀ àwọn Yorùbá wọ́n lè mọ̀ wọ́n sì lè mọ̀ yí kèǹgbè bóyá làwọn ò fi ìlú mọ́ ṣùgbọ́n àtàbẹ̀rẹ̀ ṣé ń gbọ́ láti kékeré. ṣé ń gbọ́ ìyá yẹn? In every person's statement you have to listen attentively. My network is freezing. I don't know why. Mi ò mọ nǹkan tí network ṣe lónìí because this ètò yìí wà very important to me, very very important to me. Mi ò láì nǹkan tí network yìí ń ṣe sí mi. Ayọ̀ mi network yìí ò dá o. Ṣé ẹ ti ń gbọ́ mi dáadáa báyìí? Oh shit. Tí mi ní sọ ètò yìí dìjọ́ mi báyìí. Ṣé ẹ ti ń gbọ́ mi dáadáa? Mi kì í láìkì irú nǹkan báyìí tí n bá ń ṣètò lọ́wọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá máa tẹ love and like yẹn, ẹ ṣeun màmí. Ẹ bá máa tẹ love and like yẹn, má jẹ́ kó dáwọ́ dúró. Okay. Ó ní ká túbẹ̀ yẹn gbọ́. Ọmọ bí ó ṣe máa dà á pé kò ní larúkọ ọmọ lórí láti mo ti bí lójú ẹ̀ tó gbogbo òkìlọ̀ yìí ń bẹ́ẹ̀ nù orin kèǹgbè. Àjòjì wọlúwe kò jẹ́ ọmọ mọ̀ o ẹ̀ẹ́dẹ̀ kò jẹ́ ọmọ mọ̀ ọmọ lè sábà lè yà ni o. Obìnrin kékeré àwọn àgbààgbà ń lù àti kékeré làwọn ti bẹ̀rẹ̀ eléyìí táwa ń lù tàbí débi tàdé nídìílé Fúlàní. Nídìílé Fúlàní. Ẹni tó bá jẹ́ pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ Fúlàní ni wọ́n tàbí tó jẹ́ pé ìyá rẹ̀ Fúlàní ni ọlọ́ọ̀lọ́kọ níta wọ́n máa ń lu kèǹgbè yìí but àwọn aláwọ̀ àwọn Yorùbá wọ́n lè mọ̀. Wọn aláwọ̀ àwọn Yorùbá wọn tiẹ̀ lè mọ̀. Ẹ di ọ̀rọ̀ yẹn mú. Wọn aláwọ̀ àwọn Yorùbá 1 wọn tiẹ̀ lè mọ̀ 2 ẹ wá wo ibi tí ìyá yẹn wá padà sí. Wọ́n sì lè mọ̀ yí kèǹgbè. Wọn ò lè mọ̀ yí kèǹgbè. Bóyá làwọn ò fi ìlú mọ́. Bóyá òun làwọn ò fi lù ú mọ́. Nídìílé Fúlàní ẹni tó bá jẹ́ pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ Fúlàní ni wọ́n tàbí tó jẹ́ pé ìyá rẹ̀ Fúlàní ni ọlọ́ọ̀lọ́kọ níta wọ́n máa ń lu kèǹgbè yìí but àwọn aláwọ̀ àwọn Yorùbá wọ́n lè mọ̀ wọ́n sì lè mọ̀ yí kèǹgbè bóyá làwọn ò fi ìlú mọ́ ṣùgbọ́n. Wọn aláwọ̀ Yorùbá wọn lè mọ̀ wọn tiẹ̀ mọyì rẹ̀ bóyá òun ni wọn ò fi ṣe kíni ni wọn ò fi lù ú mọ́. Those 4 words are very contradicting. Something must have been going through that woman's brain before saying those 4 points. Tí ẹ bá jẹ́ ọmọ ògidì ọmọ tẹ́ bá ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọ̀tá yín, every word, every phrase, every sentence should read meaning to you. Wọn tiẹ̀ aláwọ̀ àwọn Yorùbá in the sense that àwọn baba ńlá kú pọ̀nrín-pọ̀n gbá wa nílùú Ìlọrin tí wọ́n jẹ́ ọmọ kóòtù òjìrè àwọn ni wọ́n ń lu kèǹgbè tẹ́lẹ̀. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn ojúlówó ọmọ kóòtù òjìrè ìlú Ìlọrin. Àwọn ni wọ́n lù ú tó jẹ́ orin ìbílẹ̀ wọn. Nígbà tí wọ́n dé táwọn Fúlàní dé tí wọ́n dominate ibẹ̀ ó di wípé àwọn ìyá wa tí wọ́n ń lu kèǹgbè tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n pa wọ́n tì wọn ò pè wọ́n sóde mọ́. Òun lẹ fi gbọ́ statement yẹn wípé
wọn ò aláwọ̀ àwọn Yorùbá tí èèyàn bá dé tó bá wá gba ilẹ̀ yín lọ́wọ́ yín á gba gbogbo ohun tó ní mọ́ èdè àṣà ìṣe gbogbo nǹkan tó bá ń ṣe pátápátá ló máa gbà lọ́wọ́ ẹ̀ tó bá dẹ̀ ti gbà òun ló máa lò ó fún ògo tara tiẹ̀ a wá yí ìtàn padà ìyá yẹn bí ìyá yìí ṣe gbìyànjú láti yí ìtàn padà wípé kì í ṣàwálà ní tó ní pé Fúlàní làwọn táwọn ní orin Kèǹgbè yìí àṣírí padà tú ni nínú ọ̀rọ̀ wọn. ìgbà táwọn Fúlàní délùú Ìlọrin tí wọ́n pa Àfọ̀njá wọ́n dominate ìlú Ìlọrin gbogbo nǹkan tí wọ́n ń ṣe nílùú Ìlọrin pátápátá wọ́n tojú bọ̀ títí tó fi mọ́ èdè torí pé àwọn Fúlàní wọn ò ní orírun wọn ò ní nǹkan kan tí wọ́n lè pè ní tiwọn tí wọ́n bá dẹ̀ dé ibì kan báyìí bí ìgbà tó jẹ́ wípé ibẹ̀ yẹn ni wọ́n colonize wọn ni wọn ò ní nǹkan kan mọ́ gbogbo nǹkan tó ń lò níbẹ̀ yẹn pátá ni wọ́n máa lò kò sí nǹkan tí wọn ò ní jí gbé ń bẹ̀. wọn ò aláwọ̀ àwọn Yorùbá nítorí wípé bí àwọn Fúlàní ṣe délùú Ìlọrin gbogbo nǹkan táwọn ìyá wa táwọn bàbá wa ń ṣe pátápátá ni wọ́n pa mọ́lẹ̀ lọ́wọ́ ni wọ́n gbà lọ́wọ́ wọn including ìṣẹ̀ṣe nínú ìṣẹ̀ṣe náà ni Kèǹgbè yìí wà ẹ̀yin ọmọ Ìlọrin ògidì ọmọ ni mo tún sọ fún yìí nínú ìṣẹ̀ṣe wa nílùú Ìlọrin òun ni orin Kèǹgbè yìí wà ìgbà táwọn Fúlàní dé wọ́n lé àwọn ìjà wa wọn ò tiẹ̀ àmọ́ agbára tá a ní àmọ́ agbára tá a ní àmọ́ iyì tá a ní àmọ́ bá a ṣe tó kò sí ẹni tó máa gba nǹkan wa tó máa fi ìfọ̀kànbalẹ̀ lò ó tí kò bá ti ṣe bó ṣe yẹ kó ṣe tí kò bá ti lò ó báwa ọmọ onílẹ̀ ṣe ń lò ó Kèǹgbè tí wọ́n ń kọ tó fi ń kọ orin yìí àwọn bàbá wa máa bọ́ tẹ́ bá béèrè lọ́wọ́ àwọn onílù àwọn ìdílé onílù tí wọ́n ń lu ìlù ẹ rí wípé kán tó lu ìlù wọ́n gbọ́dọ̀ bọ àyàngalú tẹ́ bá lọ wọnú àwọn ìyá yìí ẹ rí wípé wọ́n á máa bọ Kèǹgbè yẹn kí wọ́n tó lù ní gbogbo ibikíbi tí wọ́n bá lọ torí wípé bó ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa nìyẹn àwọn ìyá wa tí wọ́n ń ṣe kó tó di wípé wọ́n wá lé wọn sá nídìí ẹ̀ àwọn làwọn wá ń lò ó. ó wá sọ ó ní wípé Yorùbá wọn ò gbà wọ́n láyè kì í ṣèmi ni mo sọ òun rèé. níta wọn máa ń lu Kèǹgbè yìí àwọn aláwọ̀ àwọn Yorùbá wọn lè mọ̀ wọn sì lè mọ̀ yìí. lẹ́yìn tí wọ́n ti pa àwọn baba ńlá kú bàbá yín tí wọ́n mọ̀ tán tí wọ́n ti jẹ́ kán go into extinction wọn ò aláwọ̀ àwọn Yorùbá tí ẹ lè mọ̀ torí wípé n tó wà ní ẹ̀yìn Ọ̀fà yẹn ó ju Òjé lọ n tó wà lẹ́yìn ibẹ̀ ṣe ń rí wọn tó ń lù pẹ́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  ẹ lè mọ̀ torí pé àwọn tó mọ̀ àwọn baba ńlá kùpọ̀ nípọn gbá wa tí wọ́n mọ̀ wọ́n ti pa wọ́n tán wọ́n ti extinct wọn. wọn ò ní jẹ́ kí ẹ̀yin ọmọ Kóòtù Òjíire kẹ́ lọ sídìí òrìṣà yín ní ìlú Ìlọrin kẹ́ lọ bọ́ ó máa lójú bí tẹ́ ẹ lè ṣe dé àwọn ìdí àpẹ́ tá a bá sọ pé fámìlì wo ló ń ṣe ìṣẹ̀ṣe nílùú Ìlọrin ìdí àpẹ́ nìkan là ń gbọ́ àwọn fámìlì yòókù ńkọ́. gbogbo àwọn nǹkan tí Àfọ̀njá ń lò nígbà yìí báwa ni wọ́n wá parọ́ fún lọ tọwọ́ bọnú ọpọlọ wa ládẹ̀ wọnú ilé gbogbo àwọn nǹkan bàbá wa ìgbì òdòdó
gbogbo nǹkan táfọ̀njá ń lò tó fi ń ṣe agbára pátápátá ó sì wà nílùú Ìlọrin, ó wà lọ́wọ́ àwọn Fúlàní yìí. Wọ́n appease ẹ̀ dọ̀la, and when you say you want to fight against them, òun ló máa lò against ẹ̀. Òun ni wọ́n máa lò against yẹn. Ìdí nìyẹn tó bá ti rí ọmọ ojúlówó ọmọ kóòtù òjíire kan, ọmọ ojúlówó ọmọ ìlú Ìlọrin tó fẹ́ lọ sídìí odò kan, tó fẹ́ lọ bọ odò yẹn, àbí fẹ́ lọ ṣe nǹkan kan, àbí fẹ́ lọ sídìí òrìṣà ìlú Ìlọrin yẹn, wọn ò ní gbà kẹ́ nawọ́ sí. Àwọn ń bọ́ torí wọ́n ń bá sọ̀rọ̀ láti ṣe kí ni, láti máa hold yín down. Torí wọ́n mọ̀ wípé táwọn ò bá bọ́, ìyọnu ló máa jẹ́ fún àwọn. Òyìnbó tó wà ní orí adúláwọ̀ tó ń kó wa, tó ń jẹ wá, tó ń run wá dọ̀la, ṣẹ̀rò pójú lásán ni. Tá a bá ń sọ fún yín wípé ẹgbẹ́ ẹ̀sìn tẹ́ ń ṣe, ẹgbẹ́ sẹ́gbẹ́ kan, kẹ́ ẹ padà sí ìlànà àwọn baba ńlá wa, ẹ máa ní wọ́n fẹ́ tàn yín pa. Ẹ máa ní wọ́n fẹ́, àwọn tó wá ń rẹ́ yín jẹ, tó ń rẹ́ yín tà, tó ń ba tiwa jẹ́ lójoojúmọ́ yìí ńkọ́. Àwọn Yorùbá ò lè mọ̀, wọn ò gbà wọ́n láyè, wọn ò tiẹ̀ lè mọ̀. Wọ́n sì lè mọ yíkèǹgbè. Wọn ò sì lè mọ̀ Bóyá yíkèǹgbè. làwọn ò fi ìlú mọ́. Wọ́n lè mọ̀, wọ́n sì lè mọ yíkèǹgbè. Bóyá làwọn ò fi ìlú mọ́. Ṣùgbọ́n wọ́n ní wọn ò sì lè mọ̀ yíkèǹgbè. Bóyá òun làwa Yorùbá ìlú Ìlọrin là ṣe lù ú mọ́. Olè ó wọnú ilé ẹ, ó jí gbogbo ohun tó ní, ó tún jí ẹ lọ́mọ kó lọ. Ó wá ń sọ fún ẹ wípé o ò mọyì ohun tó ní mọ́. Wọn ò gbà ẹ́ láyè láti mọ̀ ọ́. Ó kọ́kọ́ sọ bí ìgbà tó jẹ́ pé kì í ṣe ti Yorùbá rárá. Yorùbá ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀. Yorùbá ò tiẹ̀ kí ń lu rárá. Kò sí anywhere ní history tó jẹ́ pé àwọn Yorùbá lu àwọn ọmọ kóòtù òjíire ìlú Ìlọrin, wọ́n lu kèǹgbèrè láyé wọn. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ statement ìyá yìí, the truth wípé Yorùbá wọn ò lù ú mọ́. Kò ṣe pé wọn ò lù ú rí o, wọn ò lù ú mọ́. Kì í sì ṣe nítorí wípé àwọn baba ńlá wa nílùú Ìlọrin wọn ò mọyì ẹ̀ àbí wọn ò mọ̀, nítorí wípé àwọn Fúlàní wọ́n ti dominate, wọ́n ti gba àṣà wa, ìṣẹ̀ṣe wa, wọ́n ṣe dọ̀la. Wọ́n dẹ̀ ń sọ fún wa wípé àwọn ò fẹ́ ẹbọ, wọ́n dẹ̀ ń rúbọ. Wọ́n rúbọ lọ́nà òdì fún wa. Ẹ máa gbọ́. tá a bẹ̀rẹ̀ láti kéékèèké tá a mọ iyì rẹ̀ tọ́jọ́ pé bọ́mọ wa bá lọ ní ọkọ ó sì fún. Tẹ́ ẹ bá wò ó, ìgbà tán wọnú ìlú yẹn tí wọ́n rí wípé ohun tó fi ń dárayá òun nìyẹn, òun ni wọ́n kọ́ ọ. Ṣé ẹ dẹ̀ rí àwọn bàbá wa, wọ́n wà very liberal. Tó o bá ti dé báyìí, ẹ ti gbàgbé ni. Pẹ̀lẹ́ ilẹ̀ ló mọ̀ ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ báyìí. Sórí ilẹ̀ láti bí débí yìí, débi tí igi kinní kan wà wọn, nítorí kó mọ̀ fi roko, kí wọn náà lè mọ jíjẹ, kó lè mọ rí mu, kó lè mọ rí ná, kó lè mọ rí lò. Báwọn bàbá wa ṣe ń ṣe nìyẹn, ojú àánú iná ni. Ilẹ̀ tẹ́ ń tà fara yín ní 1 plot 30 million 100 million sìn. Àwọn bàbá wa wọ́n máa ń bulẹ̀ fún èèyàn ni. Grandpa, mo wà live o, ṣé mo ṣá. Ẹ ṣeun bàbá mi, ẹ káàsán bàbá mi. Àwọn bàbá ńlá kú bàbá pọ̀nrípọ̀n bá wa bó ṣe máa ń ṣe nìyẹn. Tó o bá ti dé báyìí, ọkùnrin sì ni ọ́, báwo ló ti mọ ṣe tó mọ jí tó mọ sùn, ọkùnrin èyí ṣe báwọn ó yá sórí láti bí sí bí so lè roko dáadáa tó san ọ̀gùn ó yá ìwọ ló ní lọ́ọ́ mọ àròkọ ń bẹ̀ nítorí kó bá wa nù.
ní tó kó bá wa nù. sàlámà lẹ́kùn onílé ọmọ lẹ́kùn ẹjọ́ torí ọlọ́run kí ni ìtumọ̀ yẹn. tẹ ẹ bá wo orin kèǹgbè the original kèǹgbè àwọn ìyáláyà wa ẹ máa rí wípé típíkà èdè Kóòtù Òjìrè ni wọ́n fi ń kọ orin tiwọn. kò sí sàlámà lẹ́kùn bẹ́ẹ̀ ńgbà táwọn ẹrú àràbó tí wọ́n dé tí wọ́n wá kó àwọn èèyàn Ìlọrin lẹ́rú tí wọ́n wá gba ilẹ̀ lọ́wọ́ wọn. òun ló wá di wípé àwọn kọ́ ló ní orin kèǹgbè mọ́. bàbá Adébọ́lá mo kí yín. oyè wọn ò ní fún wọn àwa ń ṣe títí dì sí tó bá sì jẹ́ pé oyè ìdílé ọba ni ọyá Dáúdù ni o Ìmágàjí ni wọ́n máa ń pè wá á sì lò fún wọn ṣùgbọ́n àwọn ọmọ ti sìn bóyá iléèwé ni o bóyá àmọ́ dédé rẹ̀ tó fi di pé ọ̀wọ́ pọ̀ mọ́ láàrin àwọn ọmọ kéékèèké. kò lè wọ́pọ̀. kò sí tó wá spiritual mẹ́ ká kọrin náà ni. Hey! Hey! ṣé gbọ́ kò sí ohun tó wà spiritual ń bẹ̀ pàápàá pínpín. kò sí tó wà spiritual mẹ́ ká kọrin náà ni ká dá wọn lára yá ká kọrin fúnyàwó kó jó lójú àgbo wa kí wọ́n spray rẹ̀. tẹ bá rántí tí ìyá yìí sọ láti bẹ̀rẹ̀ pé nínú orin yìí àwọn máa sọ fún ìyàwó níbi táwọn ti ń kọ orin kèǹgbè yìí lọ́wọ́ àwọn máa sọ fún ìyàwó wípé tó bá ti délé ọkọ o àwọn ọmọ kéékèèké tí wọn ò bí lójú ẹ o kó má kàn dá orúkọ mọ́ wọn lórí o olórúkọ ó máa mọ orúkọ kan tó máa fún wọn o ibẹ̀ ló yẹ kẹ́ ẹ ti jára yín wípé awálá lórí kèǹgbè torí wípé àwọn bàbá wa àwọn ìyá ńlá wa ló máa ń sọ bẹ́ẹ̀ pé tó bá ti délé ọkọ o tó bá rọmọ tí kò ṣe pé ọmọ kan tó bí lánàá tó jẹ́ pé èmi ìlú wa débẹ̀ o ò lè pe ọmọ yẹn lórúkọ that is our culture. ìsídà kò fún ní ìbàdí àrùn kò fún ní oríṣi àwọn orúkọ tó jẹ́ wípé kò ní sí disrespect bẹ́ẹ̀ kò ní sí wípé o ò bu ọwọ̀ fún irú ọmọ bẹ́ẹ̀. ìgbà tó dayé ìsìn ló di wípé báwo máa ṣe bá àwọn àbúrò ọkọ mi tí máa pe wọn ní bọ̀rọ̀dá tí máa pe wọn ní sìstá nítorí àbá ìmọ̀ nǹkan kan lè ṣẹlẹ̀ nílé ọkọ. nǹkan táwọn ìyá yẹn ṣe ń ṣe bẹ́ẹ̀ ń gbà yẹn nìyẹn. ìgbà tó nǹkan bá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó àwọn ìyẹn ló máa wò pé ìyàwó wa yìí ó lápọ̀nlé tó pọ̀ lára sílẹ̀kùn bẹ̀rẹ̀ ó lápọ̀nlé tó pọ̀ lára kì í tiẹ̀ ṣe kinní òun bá wa jà níṣẹ́ ní ń bọ̀wọ̀ fún wa báwo la ṣe wá bọ̀dá mi ẹ̀ lè ṣe báwọn ẹ̀ lè gbéyàwó mi wálé o àwọn ni wọ́n máa jà fún ẹ. àwa la ní culture yẹn àwa la ní tradition yẹn. àṣírí yín wá ń tú ẹ wá lọ gbé ọmọ yẹn ẹ wá sọ fún wípé kó wá change ọ̀rọ̀ ẹ̀ níta ẹ̀yin ará Ìlọrin torí ẹ̀ kì í ṣe ọmọ Ìlọrin ará Ìlọrin ni yín ṣé pé mi ò bú yín látàárọ̀ ṣùgbọ́n mo ń fi eléyìí sọ fún àwọn ojúlówó ọmọ Ìlọrin àti ojúlówó gbogbo ọmọ Kóòtù Òjìrè wípé tẹ́ ẹ bá gba àlejò láàyè kan gba ilẹ̀ yín nǹkan tó máa padà dì nìyẹn. mo sì rí kọ́mẹ̀ntì kan of recent tí kan sọ fún mi wípé tó ń kọ sórí comment section wípé ṣé orúkọ kinní kan Abísọ́lá kì í ṣe orúkọ Yorùbá ẹ jọ tómi mú orúkọ Fúlàní ò ní nǹkan kan èdè wọn ò gbọ́ tẹ́ bá ní kí ìyá yìí sọ fún Fúdè ó lè má gbọ́ ó dẹ̀ lè gbọ́ torí èjì wọn ṣó ti yé yín ó kàn lè má ó ti yé yín ṣùgbọ́n Yorùbá ló ń sọ lẹ́nu èdè Kóòtù Òjìrè èdè Ifá ló ń sọ lẹ́nu. kínú rẹ̀ dùn kínú ìyá ìyàwó náà dùn á kí orí kí ìyá ìyàwó máa orí kí ìyá ọmọ tí ń ṣe ìyàwó fún.
ṣé ẹ ti rí èmi ò tù mí oríkì ó dé gbogbo ìlú because ìgbà tèmi wà ní kékeré wọ́n máa sọ pé Ìgbò lóríkì irọ́ ni o àìgbédè wọn ni o Ìgbò ní oríkì tó máa fi èdè wọn kì ẹni yẹn torí ẹni yẹn máa wú ìjọ́ tí mo gbọ́ tí wọ́n fi èdè Ìgbò tí wọ́n fi kí ìyàn níwọ̀n 5 minutes ìyá yẹn dẹ̀ ń lọ on and on torí pé àgbédè ni ṣùgbọ́n kí ni ká ti wá sọ ti Fúlàní tí ó jẹ́ wípé wọ́n tún máa kíra wọn èdè kóòtù òjíire lọ́ tún máa fi kíra wọn ẹ̀yin Fúlàní ìlú Ìlọrin tẹ́ ẹ bá gba ilẹ̀ lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ ṣe gba Ìlọrin lọ́wọ́ àwọn baba ńlá wa á sọ pé ẹ gbà tẹ́ ẹ bá gba ilẹ̀ lọ́wọ́ èèyàn èdè yín lẹ́ni yẹn máa sọ kì í ṣe ẹ̀yin lẹ máa tún wá máa sọ èdè ẹni yẹn àṣà yín lẹ máa fi bọlẹ̀ ń bẹ̀ kì í ṣe pé àṣà ẹni yẹn lẹ tún máa ṣe ìṣe yín lẹ máa mú lọlẹ̀ ń bẹ̀ kì í ṣe pé ìṣe ẹni yẹn lẹ tún máa ṣe ìdí nìyẹn tẹnu òfin ní yéékùn yìí títí tá máa fi gba Ìlọrin padà lọ́wọ́ yín torí bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹnu lẹ fi ń jẹ́ Fúlàní àwọn tó fẹ́ Fúlàní láàrin yín á sọ pé kọ́ má fẹ́ nǹkan tó bá fẹ́ torí gbà tó dúdú torójú wá dúdú ńgbà náà tá a mo dàgbà ni mo ti ń jẹ́ Fúlàní Nàìjíríà dẹ̀ ló dá yẹn sílẹ̀ gbogbo wa lájọ wà papọ̀ kò sí anybody tó mọ̀ Ìgbò mo mọ̀ pé Ìgbò yàtọ̀ sí wa mo mọ̀ pé Haúsá yàtọ̀ sí wa kódà níbi tí àjọṣe yẹn pọ̀ dé àmọ́ wípé Kàlàbà ò kì í ṣe Ìgbò gbogbo wọn bá àwọn Ìgbò ni tàbádé ọmọ Ìgbò ni Kàlàbà dẹ̀ ni kì í ṣe Ìgbò oríṣiríṣi orúkọ bóyá ọmọ tó wá láti kí ló ti ń pe orúkọ ẹ̀ nísìn àwọn kí lórúkọ àwọn aráàbí àmà ní Ìgbò ni wọn ò dẹ̀ kì í ṣe Ìgbò torí Nàìjíríà ti kó gbogbo wa pọ̀ wá pín wá sí mẹ́ta wá sí mẹ́ta lásán ni wá àmọ́ wá pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ní wípé àwọn ọmọ tó fẹ́ Fúlàní àbí wọn ò fẹ́ Fúlàní ìyẹn òun ṣe issue wa pure blood yẹn ló tilẹ̀ jẹ́ pé àwa kan àti lọ fẹ́ lónìí àti lọ lóńgbòmí àti lọ fẹ́ ọkọ àti lọ fẹ́ aya so pé pure blood yẹn ilẹ̀ wa yẹn kò gbúdọ̀ go into extinction nítorí selfish interest tiwa sọ pé kí ilẹ̀ wa nítorí pé mi ò fẹ́ Yorùbá Ìgbò ni mo fẹ́ mi ò fẹ́ Yorùbá Haúsá ni mo fẹ́ mi ò fẹ́ Yorùbá Fúlàní ni mo fẹ́ ìyẹn wá ní ìsìnkú pé kí gbogbo nǹkan tó ń jẹ́ Yorùbá yẹn torí pé o ti lọ fẹ́ lómi yẹn kó dẹ̀ parun tí àwọn bàbá ńlá kù bàbá wa fi máa ń sọ wípé Ṣèyí Ṣọ̀ún má bàbí kan jẹ́ nìyẹn àwọn náà ò bá yín dùn èèyàn lápá lé ìyá kó má ní ti bàbá ihun tó ṣẹlẹ̀ sí wa ní ìlú Ìlọrin yẹn a fẹ́ kó ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ kóòtù òjìrè torí ní ìlú Ìlọrin kò yẹ kó jẹ́ Fúlàní ló máa ṣolórí wọn kò yẹ kó jẹ́ wípé àwọn ni wọ́n máa lọ máa bọ àwọn òrìṣà yẹn lẹ́yìn bí wọ́n ṣe fẹ́ torí àwọn Fúlàní yẹn ló ń bọ àwọn òrìṣà yẹn torí wọn ò bí wọn dá gbogbo ẹnu ni mo fi sọ ẹ̀yin Fúlàní ìlú Ìlọrin wọn ò bí yín dá kẹsọ wípé ẹ bọ àwọn òrìṣà tó wà nílẹ̀ Ìlọrin ohun burúkú máa já lo ohun burúkú máa já lo ohun burúkú nítorí wípé kí ni nǹkan bá ti fi ẹbọ òun ló fi tẹ ìlú Ìlọrin dó nǹkan bá dẹ̀ ti fi lọ́lẹ̀ bó ṣe máa rí nìyẹn pé àwọn baba ńlá wa gbogbo ìlú tó lọ tẹ̀dó pátápátá ni wọ́n fún wọn ní rules and regulations òfin tẹ̀lé ni pé tẹ́ ẹ bá fẹ́ kí ìlú yìí o kó tùbà kó tùṣẹ kí nǹkan kéku máa ké bí eku kẹ́yẹ máa ké bí ẹyẹ kọ́mọ èèyàn máa fọhùn bí ọmọ èèyàn àwọn nǹkan báyìí ni kẹ́ máa ṣe kò ń ṣe nítorí wípé àwọn
àwọn irúnmọlẹ̀ yẹn ni wọ́n mú nǹkan bí wọnú ìlú yẹn torí pé tibi tire la dálé ayé. Tẹ́ ẹ bá wá fẹ́ ire ibẹ̀ tẹ́ ẹ máa ṣe rèé o láti fi lé ibi jìnnà. Ṣé wọ́n bí yín dání? Ṣé wọ́n bí yín dá? Tẹ́ wọ́n bá bí yín dá tí ìṣe wípé nǹkan ìkọ̀kọ̀ lẹ fi ń ṣe tẹ́ ẹ̀ ń bọ àwọn òrìṣà yẹn lẹ́yìn lábẹ́nú, ẹ̀yin ẹ má bọ wọ́n, ẹ fi wọ́n lẹ̀. Ẹ rí wípé igi adálóko apàrà alé, ẹni tó bá wà nínú ilé báyìí ó máa kú nítorí igi tó dá lóko. Àjà máa jìn, ó máa pèrò ọ̀nà. Gbogbo nǹkan tó ń pè ní ìṣẹ̀ṣe tó wà very essential pátápátá lè ń ṣe pátá. Torí bọ̀bọ̀ tó bọ́ síta fún ẹnìjọ́ mẹ́ta yìí tó wá sọ̀rọ̀, ẹ wá rí ó yá bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. Ẹni tó sọ̀rọ̀ ti sọ̀rọ̀, ẹyin lóhùn. Àwọn bàbá wa ti sọ pé ẹyin lóhùn tó bá ti fọ́ báyìí kò sẹ́ni tó lè gba pé mọ́. Gbogbo ayé ti gbọ́, a ti mọ̀. Ṣé báwọn Fúlàní yín ni? Ṣé báwọn náà lọ bọ́ síta tí wọ́n wá fi ṣe debate àti quiz? Ó yá quiz. Òrìṣà mélòó tí àwọn ń bọ nílùú Ìlọrin? Ó dẹ̀ dárúkọ gbogbo ẹ̀. Ẹ wá bọ́ sórí social media. Ó yá ẹ̀hún bẹ gbogbo ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin àfáàlú Ìlọrin, ẹ̀yin kinní kan Ìlọrin, òun bẹ̀ yín. Ó ti sọ, àwa sì ti gbọ́. Ìdí tí ẹ sì fi ń kíìpù ìlú yẹn tí kò tí ì gbóná mọ́ yín òun nìyẹn. Ìdí tẹ́ fi kí ń kíìpù ìlú yẹn ilẹ̀ Ìlọrin tí ò tí ì fi bí ní òun ni wípé ẹ ló ń tu àwọn òrìṣà tó yẹ kẹ́ tù, ẹ̀ ń tù wọ́n. Tẹ́ ẹ̀ bá tù wọ́n, ìjọ yẹn ni ti yín pin nínú ìlú yẹn. Ìjọ yẹn ni káyé yín ti bàjẹ́. Kẹ́ má wá máa bọ́ sórí agbágbé láti wá máa bóbò wa wípé ìlú Ìlọrin kò sí fẹ́lẹ́bọ, ẹ̀yin gangan lẹ́lẹ́bọ. Bí ìlú Ìlọrin ṣe wà léni tí ò sí ìdìbò lọ́jà ń bì yẹn, ẹbọ lẹ fi gbèrò. Nítorí bí àwọn onílùú ṣe fi ìlú wọn lọ́lẹ̀ nìyẹn, bọ́ ṣe tẹ ìlú wọn dó nìyẹn tí kò dẹ̀ sí baba ńlá kù. Tẹ́yìn bá gbìyànjú ẹ̀ wò pé kẹ́ ẹ yí padà, ẹ̀yin gbìyànjú ẹ̀ wò láàrin oṣù mélòó kan, 2, 3, 4, 5. Ẹ má bọ gbogbo àwọn òrìṣà yẹn, ẹ fi wọ́n lẹ̀. Tó bá bí pọ̀nrín gbà, tó bá bí gúdù mọ́ fádà yín, tí Ìlọrin ò bá dàrú, gbogbo wa la mọ̀ wípé gbogbo ìlú pátápátá ló ní ìṣe tí wọ́n gbọ́dọ̀ máa ṣe. So long tó bá jẹ́ wípé ilẹ̀ Kóòtù Òjìrè kò wá tún wá jẹ́ tilẹ̀ Kóòtù Òjìrè nìkan, gbogbo ìlú lábẹ́ ọ̀run yìí pátá ni wọ́n ní bó ṣe ń ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó máa rí lọ. Àfàìṣe bẹ́ẹ̀, ẹ̀yin náà mọ̀ wípé ìkòkò ò ní gbóyin kó gbomi kó gbẹ̀yìn kó tún gbá ṣọ́nṣọ́ ìdí ẹ̀. Wọ́n ń béèrè lọ́wọ́ àwọn ìyá yìí nísìnyí pé yàtọ̀ sí gbogbo bẹ́ẹ̀ ṣe ń lu yìí, ṣé anything wà tó wà spiritual tẹ́ ń ṣe? Ó ní kó báwo ló ṣe máa wá sọ lójú táyé? Bó wà ń bẹ. Àwọn bàbá wa tó bá jẹ́ nǹkan ìṣẹ̀ṣe wa pátápátá ló fẹ́ ṣe. Alágbẹ̀dẹ tí ń lurin ní ilẹ̀ Kóòtù Òjìrè, wọn ò bí pọ̀nrín bá ẹ̀dá kó má bọ ògùn àrọ. Kò sí ń tà ń ṣe ní ilẹ̀ Kóòtù Òjìrè tí ò ní ń tà ń bọ̀.
torí tán bá àwọn tó fi lọ́lẹ̀ fún wa bó ṣe fi lọ́lẹ̀ nìyẹn. Ó ní bàbá kan tí mo rí lẹ́nu ọjọ́ ó ti lọ bí ọdún mélòó kan sẹ́yìn, 2 mẹ́ta like that. Ẹ máa rántí bàbá yẹn. Bàbá yẹn onílù ni. Ó ní ìlù yẹn òun ò yí padà rí. Ó ní ìyá òun ló rà fóun tó dẹ̀ sọ fún òun wípé òun tílù yìí bá bàjẹ́ o, ṣe ni kó rán ni o. Tí nǹkan kan bá ṣe ni kó tún ṣe ni o. Láti kékeré òun nìyá òun ti ra ìlù yẹn fún. Bàbá tí mò ń sọ yìí, bàbá yẹn ti ń lọ bí 18 ìsìn. Late 70s ló máa wà báyìí or middle 70s. Bọ̀bọ́ kan ló ya fọ́tò bàbá yẹn. Bàbá dẹ̀ lọ viral. Ẹ wo iye ọdún tí bàbá yẹn ti ń jìyà yẹn bọ̀. Kí ni bàbá máa ń ṣe? Gbogbo ilé ìbáfẹ́ kan lè lùlù, wọ́n ṣe gbogbo ẹ̀ ni bàbá ń ṣe. Ṣùgbọ́n ìyá ẹ̀ mọ ohun tó rí tó fi sọ fún pé ìlù yìí o, bó bá yá o, ṣe ni kó rán. Bó bá lu, ṣe ni kó ṣe ni kó páṣípáṣí ẹ̀. Òun ò gbúdọ̀ ṣe kí ni? Ò gbúdọ̀ yí padà. Òun ni kó máa lù. Torí pé nǹkan tó máa ṣe là nìyẹn. Bàbá là bí ò là, ó padà là. Bàbá dẹ̀ sọ nínú interview wọn nígbà náà pé òun ò lè lù kóun máa bọ́ náà. Ó sì nǹkan táwọn bàbá wa àtàwọn ìyá wa ń ṣe tí wọn kì í ṣe ìbọ̀ fún. So tẹ́yìn ọmọ ìlú Ìlọrin àbáwa ọmọ Kóòtù Òjíire ta jẹ́ ojúlówó ọmọ Kóòtù Òjíire, ta bá ń wò wípé kí ló fà á tó jẹ́ wípé àwọn Fúlàní yìí wọ́n gba ìlú Ìlọrin lọ́wọ́ wa. How come tá àti ìwà gbà padà bí how come tí gbogbo ẹ̀ tán dẹ̀ sẹ́tù bí ìgbà tó yẹ pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ tára wọn lélẹ̀. Wọn ò bí wọn dání, wọ́n gbúdọ̀ máa bọ àwọn alálẹ̀ ilẹ̀ yẹn. Tó bá lọ sínú ìlú ẹ gẹ́gẹ́ bí ọmọ Kóòtù Òjíire lọ bèrè lọ́wọ́ àwọn àgbààgbà ìlú ẹ, ìwọ tó bá wá láti Abẹ́òkúta, ìwọ tó bá wá láti Ìgbá, ìwọ tó bá ibikíbi tó bá ti wá ní ilẹ̀ Kóòtù Òjíire lọ bèrè lọ́wọ́ wọn pé kí ló máa ṣẹlẹ̀? Àwọn òrìṣà wo ló wà essential nínú ìlú yìí tó jẹ́ pé ó jẹ́ gbòógì, wọ́n á sọ fún ẹ. Kí ló máa ṣẹlẹ̀ tá a bá wá bọ ọmọ ta fílẹ̀, wọ́n á sọ fún ẹ pé pìtìpìtì ayé ti fẹ́ dé bá yín nínú ìlú yín nìyẹn. Eléyìí ò ń sọ̀rọ̀ Jésù ò ní jẹ́ kó ṣe pàànà bí ò ní gbà. Torí ìdálù nìṣèlú. Àwọn bàbá ńlá wa tí wọ́n ṣe ìlú yẹn, tí wọ́n tẹ ìlú yẹn tó tán dá ìlú yẹn, àwọn ni wọ́n fi lọ́lẹ̀ bẹ́ẹ̀. Nítorí pípé nílé ayé yìí, ohun tó o bá fẹ́, ohunkóhun tó o bá fẹ́, o gbúdọ̀, it is give and take. Nǹkan tó o bá fẹ́ lọ́wọ́ àwọn irúnmọlẹ̀, àwọn tó ń ṣàkóso, you have to ask. Tó bá dẹ̀ béèrè, wọ́n á sọ pé tó bá yẹ pé nǹkan tó fẹ́ nìyẹn, nǹkan báyìí báyìí ló gbúdọ̀ máa ṣe. So ẹ̀yin tí ẹ jẹ́ Fúlàní tẹ wà nílùú Ìlọrin, èyí èdè ẹ̀gbà èdè wa tó jẹ́ èdè Kóòtù Òjíire òun lẹ̀ ń sọ. Lédè mi Fúfúdè ẹ lè sọ. Tá a bá wá wọnú ìgbésí ayé yín lọ, a rí wípé ẹ kò wà displaced. Àwọn baba ńlá yín lédè gan, because Fúfúdè tí wọ́n sọ pé ẹ̀ ń sọ wọ́n lédè Futajalon ni, and Futajalon is not even you people's country. Ẹ tún pa àwọn èèyàn tó wà níbẹ̀ ni. Lè fi gba ilẹ̀. Ṣé rí pé mi ò béèbú látàárọ̀? Ó
díjọ́ kan lénìí tí àṣìṣe ńlá mi máa dé bá yín nílùú Ìlọrin, ilẹ̀ yẹn á máa gbà padà. Torí wípé tẹ́ ẹ̀ ń ṣe fún wa nílùú Ìlọrin yẹn ó ń affect ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ wa ní ilẹ̀ Kóòtù Òjìrè. Mo wá fẹ́ sọ ọ̀rọ̀ kan. Ẹ̀yin ọmọ Kóòtù Òjìrè, ẹ ṣọ́ra púpọ̀ fún ẹni tó bá pera ẹ̀ ní Ìlọrin, Kwara. Ọ̀pọ̀lọpọ̀ wọn ibi tí ẹ̀jẹ̀ Fúlàní tó burú dé, tí bàbá bá jẹ́ ọmọ Kóòtù Òjìrè, tí ìyá jẹ́ Fúlàní, Fúlàní yẹn máa dominate ẹ̀jẹ̀ bàbá yẹn lára ẹ̀. Ibi tí ìran yẹn tán burú dé lẹ́jọ́, wọ́n tún burú wọnú ẹ̀jẹ̀ wọn, nǹkan burúkú gbà ẹ̀. Ẹ jẹ́ ká ṣọ́ra. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń rí tó ń ṣe comedian wa tó ń sọ pé ibo ló ti wá Kwara, Ọ̀gá Bello, gbogbo wọn. Ẹ rí wípé wọ́n ti wọnú wa, ó wá dàbí ní pé a lè separate wọn mọ́, irọ́ ni o. A máa separate wọn. Torí wípé a sọ pé kí ẹnikẹ́ni má lọ fẹ́ ẹni tó bá wùn. Pure blood wa, ilẹ̀ wa, ó ṣe kókó fún wa. Tèmi bá tún lé ayé wá, mo fẹ́ wá gẹ́gẹ́ bí ọmọ Kóòtù Òjìrè. Ibẹ̀ ni mo fẹ́ wà, ibẹ̀ ni mo fẹ́ gbé, ibẹ̀ ni mo fẹ́ dàgbà sí. But bí condition tí mo fi wá yìí mi ò fẹ́ mọ́. Inú ẹbí tí mo ti wá yìí mi ò fẹ́ wọn mọ́. Ẹbí mi tó wọ́n wà sane ni mo fẹ́. Kí ni ìdí ni wípé mi ò fẹ́ ẹbí tán ti wà tí wọ́n ti wà indoctrinated. Àwọn ẹbí tó jẹ́ pé mo ṣẹ̀ máa wá dàgbà, máa ṣẹ̀ wá máa fọpọlọ mi rò wípé inú ẹ̀kọ́ ẹrú ni mo wà, mi ò fẹ́. Àwọn ẹbí tó jẹ́ wípé yes, originality ń bá wọn gbé, ń bá wọn sùn, ń bá wọn jí. Àwọn inú ẹbí ìṣẹ̀ṣe tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn, tí wọ́n fohùn ṣọ̀kan, tí kò sí pìtìpìtì láàrin wọn, táyé wọn ò tí ì rùn. Ó yẹ kó ti yé yín. Kò sí pé lágbájá ò gbọ́ ti tàmẹ́dò, lágbájá mùsùlùmí, eléyìí kìrìsìtẹ́nì, eléyìí oníṣẹ̀ṣe, kíní kan wá kọ̀yìn sára wọn, bẹ̀rẹ̀ sí ní bára wọn jà. Ọ̀rọ̀ wọn ò gbé, kò yéra wọn. Wọn ò tiẹ̀ lè pe family meeting, tó bá pe family meeting wọ́n tún máa fọ́ra wọn lórí kúrò ń bẹ́ẹ̀. Mi ò fẹ́ ru family bẹ́ẹ̀. Family tèmi ń fẹ́, mo ní wípé family tó jẹ́ ògidì ọmọ, òun ni mo fẹ́. Wọ́n wà nílẹ̀ wa. Tá bá ń sọ wípé ká má gba àjòjì láàyè lórí ilẹ̀ wa, àwọn ọmọ tí wọ́n jẹ́ wípé half ni wọ́n, a lè pa wọ́n náà. Ilé ayé yìí náà lájọ máa gbé. Àmọ́ ìkan èèyàn kan tá à ń sọ tá dẹ̀ ń tẹnu mọ́ ni wípé ògidì pure blood yẹn, ilẹ̀ wa, àwọn ló máa protect ẹ̀. Don't let us be selfish. Àwọn tó jẹ́ wípé àtọ̀tún, àtòsì, àti wá àtẹ̀yìn, ọmọ Kóòtù Òjìrè ni wọ́n. Àwọn ni wọ́n wà entitled láti ra gabo ilẹ̀ wa. So that we will not go into extinction. So that nǹkan tó ń pè ní ọmọ Kóòtù Òjìrè yẹn àwọn èèyàn ò ní máa bèrè. Nígbà tí wọ́n bá bèrè lẹ́lẹ́, ilé á fi Yorùbá, á fi Ìgbò ní mi, á fi Yorùbá Fúlàní, á fi Yorùbá Hausa, á fi Yorùbá Calabar. A sọ wípé káwọn ọmọ yẹn má exist. Àmọ́ a má gbàgbé wípé láti lè protect ilẹ̀ wa, we have to protect the pure blood. Gbogbo ẹnu ni mo fi ń sọ. Torí tá a bá ní wọn mọ́, tá a bá ní pure blood mọ́, ó ti tán nìyẹn. Ó ti tán nìyẹn. Tó bá kí n ṣe pure blood ló ń control ilẹ̀, ló ń control nǹkan tá a ní, ó ti tán nìyẹn. Tá bá wá wò ó nínú ìlú Ìlọrin,
ẹ rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn tó pera wọn ní ẹrú Ìlọrin ó dàbí wọ́n ti kú, pàápàá jùlọ ilé tó pera ní wèrè Bàrígà, torí ọmọ Abdulrahman tó pa Afusa Gàmbàrí pupa Fúlàní ni, mùsùlùmí láwọn méjèèjì, ṣùgbọ́n gẹ́gẹ́ bí abiyamọ fúnra ara ẹ̀ ló sọ wípé òun bá sùn òun dẹ̀ pa nínú ìlú Ìlọrin yẹn náà. Àti ìrí àwọn wèrè Ìlọrin kí wọ́n wá dá ẹjọ́ ọmọkùnrin yẹn àbí kí wọ́n wá sọ̀rọ̀ lé lórí. Kọ́ṣà má tààgì ẹ̀bọ mọ́ ìlú Ìlọrin, ẹbọ sì ló gbélú Ìlọrin dúró. Kódà bílẹ̀ ṣe mọ́ yìí gan, àwọn wèrè yìí wọn ò lè sọ wípé nínú oṣù yìí àwọn ò tí ì bọ òrìṣà tó wà ìṣẹ̀ṣẹ̀ńṣà nílùú Ìlọrin, bó tiẹ̀ jẹ́ wípé ó pé àtọwọ́ bá pa tẹ́sẹ̀ pa lọ́n ṣe. Tàbá wá sọ wípé ká pawọ́pọ̀ ká gba ilẹ̀ wa, àwọn kan wá máa ronú selfish reasons. Kí ni ká wá ṣe ìgbà tá à ń sọ̀rọ̀ tí Yorùbá nation tó gbóná girigiri? Àwọn kan pariwo àwọn ọmọ tó ti ṣe kíní kan ṣe, ṣé a sọ fún wọn pé kán má gbélé ayé mọ́ ni? A sọ pé kán má gbélé ayé mọ́, a ní kán má bà tiwa jẹ́, kó jẹ́ pé àwa ojúlówó ọmọ la máa ṣe kíni, la máa take care nǹkan wa. Àwọn lè gbèlú, ṣùgbọ́n bí nǹkan agbára wa, nǹkan tá a fi ń jẹ́ àwa, àwọn ọmọ yẹn wọ́n máa ní límìtì síbẹ̀. Kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá, àlá máa wà ń bẹ̀. Èmi tí mi ń bá yín sọ̀rọ̀ yìí kì í ṣe Yorùbá ni mo fẹ́. Tí n bá fẹ́ wo selfish interest mi pé mi ì fẹ́ Yorùbá o, ìgbà yẹn wọ́n máa gbá mi tì sẹ́gbẹ̀ẹ́ kan, wọ́n máa pè mí lórúkọ, mi ò ní jà fún ìran mi. Ṣùgbọ́n mi ò kì í ṣe ọmọ àlè, ọmọ ọkọ ni mí. Òun ni mo fi ń sọ dọ̀la wípé ká gba ilẹ̀ wa. Protect the pure blood does not mean we hate mixed blood. Ọmọ ni wọ́n, tí bá lọ fẹ́ ìran mi, ó lè jẹ́ òun ló máa pa mí. Ó lè jẹ́ pé mi ní nídùnnú látàárọ̀ ṣúlẹ̀, mi ò tiẹ̀ lórí Yorùbá náà. Mo sunkún sí ìyá àgbà mi lọ́rùn kó tó di pé mo máa rí pé ó dàgbé mi wọ́n fún mi Yorùbá wẹ̀ mí kékeré. Ìyá àgbà mi ò rí Yorùbá ni. Mi ò rí Yorùbá ni. Torí àti kékeré mo rántí bó tiẹ̀ jẹ́ wípé read the meaning sí nígbà tí mo wà kékeré. Ni ìyá àgbà mi ti máa ń sọ sí wa létí, ẹ gbọ́dọ̀ fẹ́ yan ẹ̀yà mi o, ẹ gbọ́dọ̀ fẹ́ yà mí o, ẹ̀yà Yorùbá ní kẹfẹ́ o, ẹ̀yà Yorùbá ní kẹfẹ́ o. Ọlọ́run ọba ló yọ mí, Yorùbá yẹn kan tí mi bá fẹ́ láyé mi, mùsùlùmí ni wọ́n. Àwọn tẹ́sẹ̀ ohun tí ṣòkòtò wọn ò kí ń délẹ̀ yẹn. Àwọn tẹ̀blík, wọn ni mi bá fẹ́ láyé mi. Because gbogbo bí mo ṣe ń rélé Yorùbá, mo ṣe ń rélé ìṣe Yorùbá. Mo ní ìyá àgbà mi ti ní ká má fẹ́ ẹlòmíì, Yorùbá ní ká fẹ́. Mo fẹ́ fẹ́ Yorùbá, Yorùbá lèmi náà fẹ́ fẹ́. Bó tilẹ̀ jẹ́ wípé bí ìyá àgbà wa ṣe ilẹ̀ amọ́wálé tí a ti ráwọn ẹlòmíì tó ti lọ fẹ́ yá mi. Bọ̀ èmi, ìyá àgbà mi ló tọ́ mi láti ọmọ ọwọ́ àti 40 days. Yorùbá ni mo fẹ́ fẹ́ o, Yorùbá ni mo fẹ́ fẹ́ o. Ọlọ́run ẹlẹ́dàá mi, òun ló gbà mí tí mi ò fẹ́ ọmọkùnrin yẹn because mo wò pé ìtí màá fi fẹ́ ilé jẹ́ ń fẹ́ ọmọ Yorùbá yìí. Ẹlẹ́gbẹ́ wípé mi gan mo fẹ́ tira mi mọ́ ọmọkùnrin yẹn lọ́rùn pé Yorùbá ni mo fẹ́ fẹ́ sẹ́. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ṣùgbọ́n ẹlẹ́dàá tí ò ní tó pé tèmi níyà ni mi ò ṣe fẹ́. Àwọn tẹ̀blík ni mi bá fẹ́. Ó wà ń bẹ̀ yẹn nílùú Ìbàdàn. Ṣorí ẹni tó kọ́kọ́ tí ọmọkùnrin yẹn kọ́kọ́ fún lóyún báyìí.
èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ni mo gbé fóònù fún ọmọbìnrin tó lóyún yẹn. Èmi ni mo gbé fóònù fún, èmi mo ra kílọ̀ stove tuntun tó fi ń dáná, èmi ni mo gbé fún ọmọbìnrin yẹn. Àwọn nǹkan ìdáná kitchen èmi ni mo gbé fún ọmọbìnrin yẹn. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ni mo gbé fún ọmọbìnrin. Ibi tí mo tún pìtì ẹ̀dẹ̀ tó fìyà jẹ wọ́n nínú oyún, wọ́n fìyà jẹ ọmọbìnrin yìí. Ó rí nylon lẹ́ńlẹ̀ báyìí kì í tún ṣe pépà, ó ń pè lówó ni. Níbi táànú ẹ̀ ṣe mí dé. Ó tún wá bímọ tán, ilé alámàlà ló ń gbé ọmọ kiri ilẹ̀, ló ń bá wọn ṣọmọ ọ̀dọ̀ ilé alámàlà. Ọmọ yẹn padà kú mọ́ lọ́wọ́ ni. Mo ń dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi pé ẹlẹ́dàá mi, ṣé pé lágbájá ká ní mo fẹ́ lágbájá yìí, ṣé báyé mi ò bá ṣe rí rèé. So tá bá wá ń sọ̀rọ̀ wípé èèyàn ò fẹ́ ẹ̀yà ẹ̀, kò túmọ̀ sí nítorí wípé ò fẹ́ ẹ̀yà ẹ̀yẹn kẹ́yà ẹ̀yẹn kó dẹ̀ parun, but just because of your selfish interest. Ọ̀nà Oríyọmí lórúkọ mi, bó ṣe ṣẹlẹ̀ nìyẹn. Èmi ni mo ra so many things mo gbé fún ọmọbìnrin mi, tẹ̀rùn tí orúkọ ẹ̀ mọ̀. Mo rà. Ìgbà tí mo dé nílùú yìí lọ sọ pé alágbájá ṣùgbọ́n tí lágbájá mo ní àmọ́ dáadáa yìí sí. Tó jẹ́jẹ́ Yorùbá yẹn nǹkan tí mo ràn mú yí mọ́ pé kémi náà fẹ́ Yorùbá láyé mi, ìwà ẹ̀. Èmi nǹkan ò pẹ́ sí èmi. Èmi dẹ̀ jẹ́ ọmọ tó máa observe. Mo béèrè ìbéèrè èèyàn kan lọ́wọ́ ẹ̀ ni. Ìdáhùn ẹ̀ báyìí ìjọ yẹn ni mo ti hate ẹ̀ gbogbo. Ìfẹ́ pé Yorùbá ló jẹ́ pé kinní kan ló jẹ́ yẹn ó pin lọ́kàn mi ni. Ó pin lọ́kàn mi ni pé eléyìí mi ì tiẹ̀ tí mọ̀ nǹkan tó ń jẹ́ pé ẹ̀sìn ṣàgídíjàgan. Mo ṣá mọ̀ pé mùsùlùmí ni mí. Mùsùlùmí dẹ̀ lòun náà, mi ì rí nǹkan tó bá dé ńbẹ̀. Tẹ̀blíkì ni tó bá ń wọ ṣòkòtò ẹ̀ ó dẹ̀ ga, bó ṣe ga tó náà ni ṣòkòtò ẹ̀ ń balẹ̀ sí. Mo ṣàrùn mi mọ̀ torí pé ó jẹ́ Yorùbá, torí pé ìyá àgbà mi sọ pé Yorùbá la ká fẹ́. Ọmọ padà kú mọ́ ọmọbìnrin àkọ́bí tó bí fún. Tọ́mọ yẹn kú báyìí, ọmọ yẹn ya họ fún ẹ̀mí ẹ̀. Ọmọ padà kú, ọmọkùnrin ó padà kú mọ́ lọ́wọ́ ni. Ó kú níbi tó ti ń gbọ́mọ yẹn ṣe kíní àmàlà kiri, ibi tí mi ìbá wà nìyẹn. So mi ò sọ wípé ẹ ṣe lọ fẹ́ lágbájá, èmi náà ò fẹ́ Yorùbá. Ṣé o pé mi ò kí ń là mọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo ń sọ lénìí, kì í ṣe Yorùbá ni mo fẹ́. Ṣùgbọ́n tí bá wá wo pé kòkó tí kàn mí o, ilẹ̀ Yorùbá nìkan kìnìkan, bóyá èmi ni ẹlẹ́dàá sọ wípé mo máa ṣe ohun tí mò ń ṣe, tí n bá wá fi selfish interest kan, ayé mi lè worst. Kì í ṣe pé wọ́n ní irú èèyàn pọ̀. Irú èèyàn pọ̀ jàǹtìrẹrẹ, irú Ọlọ́run Olódùmarè ni ò sí tó máa ṣe jù mí lọ. Gbogbo tí mò ń ṣe yìí á worst ju tèmi lọ. Á ṣe ó máa múra tì í. Ṣùgbọ́n ilẹ̀ yẹn ó jẹ mí lógún. Àṣà yẹn ó jẹ mí lógún. Ìyá àgbà mi ló jẹ́ kí n nífẹ̀ẹ́ ẹran yìí. Ìyá àgbà mi àjàrà Ọlọ́run Olódùmarè, iwájú tó dúdú kọ ilẹ̀ rí ni. Àwa ẹ̀yìn tá a fi sílẹ̀ náà ká má bàjẹ́. Ìyá àgbà mi ń tọ́ ọmọ. Òun ló jẹ́ kí n nífẹ̀ẹ́ ìran Kóòtù Òjìrè. Torí ìfẹ́ ló fi tọ́ mi. Ìfẹ́ ló fi wò mí. Gbogbo ohun tó ṣe fún mi nínú ìfẹ́ ni. Ẹ máa rò wípé èmi ni last born ni. Nígbà tó gbé mi wá láti ìlú wa, Ìpẹ̀rù nígbà náà, ó sọ fún mi tó ń gbé mi wá sékòó ní àwọn èèyàn ní ìyá arúgbó yìí bímọ, ìyá arúgbó yìí bímọ. Orí ìyá arúgbó yìí, alájà ẹ bímọ ni. Bá a ṣe rí nìyẹn o, ẹ gbowó ọmọ lówó ọmọ tó ń gbà lórí mi. Òun ló lọ lọ́nkàn. Lélẹ̀ bá ti dé bá ìyá alájà ẹ bímọ,
ẹgbà alájà ẹ bímọ ẹgbà. Ó dẹ̀ ń tọ́ mi, ó dẹ̀ ń rè mí gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire. Ojú nìyá àgbà mi fi tọ́ mi, kì í ṣe ẹnu. Tèmi àti ìyá àgbà mi bá jókòó tó bá yára, mo mọ̀ túmọ̀ ẹ̀. Tó bá wò mí báyìí, mo mọ̀ túmọ̀ ẹ̀. Tó bá ṣe báyìí, mo mọ̀ túmọ̀ ẹ̀. Tó bá ṣe báyìí, mo mọ̀ túmọ̀ ẹ̀. Kò nílò kí ìwọ tó jókòó sáàárín wa kí ìyá àgbà máa ṣe kó tó mọ̀ pé ó fẹ́ bá mi sọ̀rọ̀. Èmi tó yẹ pé bá ṣe jókòó, mo máa ń kakú ní ojú ẹ̀ ní máa máa wo gbogbo direction níbi tára ẹ̀ lọ. Bó bá ṣe báyìí, mo mọ̀. Bí ìyá àgbà mi bá ṣe báyìí, tó bá káwọ́ sórí eékún, ó nítumọ̀. Ó ti yé mi pa. Ọmọ ojú ni mímì kì í ṣọmọ ẹnu. Gbogbo àwọn rich culture yìí, òun mo fi ń kọ́ ọmọ mi. Gbogbo ibikíbi tá a bá lọ, kò tètè yé ọmọ kékeré. Gbogbo ibi tá a bá lọ, a ṣáà máa wo ojú mi ni. Tá a bá wà nílé, a ṣáà máa wo ojú mi ni. Ojú mi, àánú ẹ̀ wá ń ṣe mí kí ọlọ́mọ yẹn kí n kó gìrìgìrì bá máìndì ọmọ yìí. But bí ìyá àgbà mi ṣe kọ́ mi nìyẹn. Because you have to, she cannot say, Bímbọ́lá, dìde kúrò ń bẹ̀ yẹn. Bímbọ́lá, mo dẹ̀ ń sọ fún ẹ o, ẹgbàá máa tó bá ẹ ní ìsìn. Ṣé kẹ́ni yẹn máa sọ pé alájà ẹ máa nà níbo? I have to be looking at her every second. Anything tí bá ti ṣe báyìí, kí n lè máa wò ó wípé ṣó bá ìyá àgbà mi nínú mu. Ṣó bá nínú mu, ṣó wà òkè pẹ̀lú nǹkan tí mo ṣe lọ́wọ́. Ṣé mo ti ń bẹ́? Àbí mo wà ní, ṣé mo pọ́ ọmọdé wò lè ṣe kó má ṣe bí ọmọdé? So ojú yẹn wà very important fèmi àti wọn. Nítorí ẹ̀, most things tí àwọn ọmọ mi ò mọ̀, mo mọ̀ ọ́. Ó kọ́ mi ní culture, ó kọ́ mi ní èdè, ó kọ́ mi ní àṣà, ó kọ́ mi ní ìṣe, bó tilẹ̀ jẹ́ wípé inú ìsìlámù náà ló ti tọ́ mi dàgbà. Nítorí wípé ọmọ ìṣẹ̀ṣe nìyá àgbà mi. Ọmọ òòṣà ni. Torí wípé ìdí òrìṣà ni wọ́n ti lọ tọrọ ẹ̀. Torí pé ìyá ẹ̀ kò ṣe nǹkan oṣù mọ́ tó fi bí ìyá àgbà mi. She's a spiritual being. Ìwọ tó o bá lérí sí ìyá àgbà mi, ó máa padà jàkàrà ẹni, kò sí bó ṣe lè kéré tó. Mi ò bá nǹkan kan lọ́wọ́ ìyá àgbà mi mọ́, ìgbà tí ìyá àgbà mi ti ń dàgbà. Ni mo ṣe ń béèrè pé ìgbà táwa ń kékeré, gbogbo àwọn tẹ́ ẹ fi ń ṣèwúre yẹn ń bolẹ̀ gbèsè. Àwọn ọmọ ọ̀sìn yìí àti wá kọ́ wọn pé tí obìnrin bá ti darúgbó, ó ti dàjẹ́, tá a máa sá fún. Ìyá àgbà tèmi, bó ṣe forí ṣe fọrùn ṣe tó, àwọn ọmọ wọn tó ń jẹ́ ẹlẹ́sìn wèrè, wọ́n padà pè lórúkọ kó tó kú, kó tó papòdà, nítorí ẹ̀sìn yìí náà ni. Àwọn tó dẹ̀ gbé ẹ̀sìn yìí wá, àwọn Fúlàní àǹkó, àwọn dẹ̀ ń ṣe kí ni? Wọ́n dẹ̀ ń ṣe gbogbo ìṣẹ̀ṣe yíyẹn, wọ́n ń ṣe lábẹ́lẹ̀. So tomorrow they can change the narrative. It is very much uneasy for them láti sọ wípé Ìlọrin ò kì í ṣe ilẹ̀ kóòtù òjìrì. Wọ́n ṣà ń tẹ̀ mọ́ ìlú Gèrè Álímì, ìlú Gèrè Álímì, ìlú Gèrè Álímì, ìlú Àfọ̀njá ni. Because we still have people that can say, ẹ wá ń bí, Álímì yẹn kàn fi ń bẹ́ fúnra yín ni. Àfọ̀njá ni, òun ló níbẹ̀. Torí àṣì láwọn èèyàn tó lè sọ bẹ́ẹ̀ ni. And it is hurting them so much because ní àwọn Fúlàní, ó ń ṣe wọ́n bíi kí gbogbo wa pátákà parun.
ká má bàa rẹ́nikẹ́ni tó máa sọ wípé Ìlọrin báyìí, because kò ń ṣe Ìlọrin nìkan ló fẹ́ gbà. Ìlọrin ó fẹ́ jẹ́ nǹkan tó máa fi communicate, tó máa fi ṣe gbogbo ẹ̀, tó máa fi plan, tó máa fi gba gbogbo ilẹ̀ Kóòtù Òjìrì. And so they think àwọn ọmọ wa, àwọn èèyàn wa, àwa, kò sẹ́nibọ̀dì tó ń sọ ìtàn fún wa. Ibi tí wọ́n ti ń ṣì nìyẹn. Mo wá ń fi àkókò yìí sọ fún ẹ̀yin tó jẹ́ wípé kì í ṣe ọmọ Kóòtù Òjìrì lẹ́fẹ́. Ẹ̀yà kẹ́ẹ̀yà tẹ́ ẹ̀ bá fẹ́, àwọn bàbá ńlá wa wọn wà against ẹ̀. Òun ló fi máa ń sọ wípé èèyàn kì í lápá alẹ́ ìyá kó má ní ti bàbá. Wọ́n á wá tún wá máa fún ọmọ bẹ́ẹ̀ nímọ̀ràn wípé Ṣèyí Ṣọ̀ún má bàbí kan jẹ́. Ó ṣe wá jẹ́ wípé ẹ̀yin ọmọ Fúlàní ìlú Ìlọrin, ẹ̀yin ò kọ̀ kí ìlú Ìlọrin ó jẹ́ ti Fúlàní gbére. Pàápàá jùlọ àwọn ọmọ ìdílé Àfọ̀njá. Tó o bá rí èèyàn lénìí, gbogbo ẹnu ni mo fi sọ, tó jẹ́ ọmọ ìlú Ìlọrin, tó ń sọ pé bo ni ìdílé ẹ, tó sọ pé Àfọ̀njá ni ìdílé, ọmọ Àfọ̀njá ni mí. Tó o bá sá sóbì á dá ẹ. Yàtọ̀ sí wípé wọ́n ti wà mixed nínú ẹ̀jẹ̀. Agbódegbà ni wọ́n fún Fúlàní, gbogbo ẹnu ni mo fi sọ, torí wípé bá a ṣe ń yọ so náà là ń yọ gbọ́. Tí n bá sọ wípé omi, wípé iná ń jó báyìí lórí omi, eérú lè máa béèrè lọ́wọ́ mi. Àkókò ń bọ̀ tá a máa tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀. I have so many people in my mind nínú struggle Yorùbá nation yìí tó jẹ́ wípé mo fẹ́ tì kabọ̀ wọn lójú. You know I don't do that. Mi ò ever pé wọ́n ń búra wọn láàrin Yorùbá nation. Mo wá bọ́ síta, mo wá ní lágbájá Bobby. I have never done it. But there are some set of people tó jẹ́ wípé there's no matter what you plan, they are the ones truncating it. That is why tí n bá ń worú wọn, máa kàn máa rẹ́rìn sí wọn. Because ìwà wọn, ìṣesí wọn máa give wọn away. Ìsọ̀rọ̀ sí wọn, body language wọn, gbogbo nǹkan wọn pátápátá ló máa give wọn away. They don't care just because they have Fulani blood in them and they think Fulani is the winning team. So to hell with ẹran wa. A sọ fún wọn wípé téèyàn bá fojú àná wò kú, ń ṣe pé bọ́ra máa bọ́ láṣọ lásán, máa fa gbogbo skin ẹ̀yà kẹ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ tó jẹ́ pé ó máa egungun ló máa kú skeleton. Wọ́n wà láàrin struggle wa. And guess what? Àwọn ògidì ọmọ Yorùbá kan wà tó jẹ́ wípé ẹ̀yìn wọn ni wọ́n wà gbàgbàgbà. Wọ́n dẹ̀ ń claim pé ògidì ni wọ́n. Wọ́n dẹ̀ mọ̀ pálábọ̀dì ni wọ́n. Tá a bá fẹ́ sọ̀rọ̀, kì í ṣe pé ààrẹ bó ṣe ń lọ. Kì í ṣe pé àmọ́. Àmọ́ a kàn fi gbígbọ́ ṣaláìgbọ́ ni. Ṣùgbọ́n ààyè yẹn ó sì máa ṣẹ́yọ níjọ́ kan. Tá máa mójú ajé kò ní sọ. A máa mú ojú ajé, a máa mú kọ onísàn níjọ́ kan. So fún àwọn tó bá ń lérò wípé gbogbo wa lásùn nínú struggle Yorùbá nation tá dojú kọ bí kan,
ẹ ń tọ́ra yín ni o. ní ẹ má jẹ́ kí n lọ síbẹ̀ torí ọ̀rọ̀ Yorùbá nation yẹn is another chapter. Wọ́n dẹ̀ sọ wípé tásìkò ọ̀rọ̀ ọba tí ìtò ẹnìkan kì í sọ, àsìkò tí ìtò àsìkò ọ̀rọ̀ ń bọ̀. Tá a bá sọ̀rọ̀ nípa ẹ̀ kò ń ṣe pé àmọ́ à ń fòye àgbàlagbà gbé ni torí àwọn àgbàlagbà ló tọ́ wa. Ọmọ tágbàlagbà bá dẹ̀ tọ́ ó yẹ kó máa bá ọgbọ́n díẹ̀díẹ̀ nínú ẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé àgọ́ wa ó pọ̀ ju ọgbọ́n wa lọ, ẹ jẹ́ ká fi bẹ́ẹ̀ pa àgọ́ gan. Ṣùgbọ́n ọgbọ́n díẹ̀díẹ̀ tá a jogún lọ́dọ̀ àwọn bàbá wa àtàwọn ìyá wa yẹn, obì kékeré ó kọjá òkúta ńlá ni. Mi ì ní rí sọ jù báyìí lọ. Ìdí tá a fi ń sọ wípé ká má gbà pé kí wọ́n gba ilẹ̀ wa, kí ilẹ̀ Kóòtù Òjìrè kó dá dúró, òun ni wípé tó bá yá èdè tá à ń sọ lẹ́nu tó jẹ́ èdè Ifá yìí, wọ́n á ní kì í ṣe tiwa mọ́. Already they are already saying that the name is not ours. There are so many Yoruba people that thinks Abdullah is a Yoruba name. Tó bá kí n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Tó bá kí n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. We don't even know what is ours, what is not ours. Àwọn ọmọ mi ti jí, àwọn ọ̀gá mi, so mo fẹ́ parí ètò síbí lénìí. A tún máa pàdé ra wa. Ó lè ṣe díẹ̀, báwo rí? Mo mọ̀ pé àwa ò kì í ṣe blogger. Àti pé iṣẹ́ kábọ̀tà wá sọ̀rọ̀ yìí náà kò rọrùn pẹ̀lú ọmọ lọ́wọ́, pẹ̀lú iṣẹ́ láì ṣe pé níwà ẹ má bínú àwọn tọ́mọ ti dàgbà, tọ́mọ ti tójú bọ́. Kálẹ̀gbọ́n wọn wà ń bí nìsín, òun ló máa bá mi ṣe gbogbo ohun tí mò ń ṣe ní tiẹ̀ ní wọ́ọ̀rì. Wọ́n gbà díẹ̀ náà ló kù, a tó máa gbádùn ara wa jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun. Ìyá mi Yorùbáwùsì, mo tún kí yín lẹ́ẹ̀kan sí tẹ́ bá ti kúrò lọ́dọ̀ wa. Mo mọ̀ pé àwọn bàbá wa àti ìyá wa wọ́n á tún máa bá mi jíṣẹ́ fún yín. Màámi Bukky Oguns, mo nífẹ̀ẹ́ yín gidi gan, ẹ ṣeun. Bàbá Awólùsì, ó ti pẹ́ o, ẹ ṣeun. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Bàbá mi Adébọ́lá, ẹ ṣeun. Bẹ́ẹ̀ ni I miss you too bàbá mi. Mo rí yín o. Bàbá mi Solomon Olúwatósìn, ó ti pẹ́ o. Bàbá mi Adébáyọ̀, mo kí yín. Seasons àbí nǹkan, bàbá mi Adébáyọ̀ Táíwò, mo kí yín. Gbogbo yín pátápátá ni mo kí. Èmi ò lólódì ẹni kankan. Gbogbo àwọn tí mi ò bá wá pé orúkọ wọn kẹ́ mọ̀ wípé orúkọ yẹn ti lọ sókè. Bàbá mi Olúgbémiga, mo kí yín. Adéwọlé Rójayé, mo kí yín o, ẹ ṣeun. Mo dúpẹ́. Mi ò ní rí sọ jù báyìí lọ lórí ètò yìí. Títí dijọ́ mi tí a ó tún fi pàdé. Má jẹ́ ká gbàgbé orúkọ tèmi ò yí padà. Orúkọ mi ni Òṣàtọ́lá Abímbọ́lá, ọmọ wọn nílùú Ìpẹ́rù. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa. Fẹ́ lọ gbé àwọn ọ̀gá mi. Ẹ̀ǹkọ̀ọ̀kan gbà mí, ẹ má bínú sí mi. Mo lè máa bọ́ síta láì prepare for it, because there are sometimes I just want to talk about one or two things. But màá sọ. Ló máa ń di wípé màá tún gbé sẹ́gbẹ̀ẹ́ kan pé wo. Màámi Yẹmí Folúkẹ́, wow, grandma mi. Ẹ ṣeun. Ṣé dáadáa lẹ́wà? Ẹ kú ọjọ́ mẹ́ta. Yes ma. Bàbá mi Síkírù Àlàní, True Heart. Ẹ kú láíláí. Ẹ ṣeun bàbá mi. Màámi Bukky Oguns, you have always been there. Thank you so much. Fóònù yìí. Màámi tún mi ṣe. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Mi ní bàjẹ́ lọ́wọ́ yín láṣẹ Èdùmàrè. Orí adé tí wàá fi wá pẹ̀lẹ́ tí ìṣayà Ọ̀rúnmìlà ní mo pé. Àlàáfíà fún gbogbo ọmọ Yorùbá. Àlàáfíà fún ọmọ
gbọ́rúbọ Oòduà yìí bàbá mi aláfíà fún gbogbo mo orílẹ̀-èdè ṣe Yorùbá ṣe tán pátá lórí ètò ni bá ṣe Oòduà tán sì máa wá màá pè yín ẹ ṣeun ẹ má bínú bàbá mi ṣe tán lórí ètò ni. Oòduà tẹ̀wọ̀n rọ̀ mi inú méjì Oòduà ẹbọ yé ẹbọ náà ẹbọ lẹ́yìn ẹbọ ẹbọ ni. ọmọ rẹ̀. ọ̀rọ̀ ọmọ Yorùbá ẹ má jẹ́ ká wòra wa níran jù kó má lọ pẹ́. ọ̀rọ̀ ọmọ Yorùbá ẹ má jẹ́ ká wòra wa níran jù kó má lọ pẹ́. gbogbo wa tá à ń rúbọ pátápátá tá a bá ẹbọ pẹ́ wa máa lórí máa fún ètùtù wa èyí máa gbà bẹ́ẹ̀ láti sí ẹ̀dùn. a máa bá ní níbẹ̀. ẹ má jẹ́ ká wòra wa níran jù kó má lọ pẹ́. ọmọ Yorùbá bẹ́ẹ̀ sùn ọrùn ò dára lásìkò yìí ẹ̀ dìde. ọmọ Yorùbá bẹ́ẹ̀ sùn ọrùn ò dára lásìkò yìí ẹ̀ dìde. ọmọ Oòduà bẹ́ẹ̀ sùn o ọrùn ò dára lásìkò yìí ẹ̀ dìde. Ọ̀yọ́ Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ sùn o ọrùn ò dára lásìkò yìí ẹ̀ dìde. Ìjẹ̀bú Dákẹ́kẹ́ bẹ́ẹ̀ sùn o ọrùn ò dára lásìkò yìí ẹ̀ dìde. Òṣogbo Ìlọrin bẹ́ẹ̀ sùn o ọrùn ò dára lásìkò yìí ẹ̀ dìde. Ògbómọ̀ṣọ́ Ìgbóọrà bẹ́ẹ̀ sùn o ọrùn ò dára lásìkò yìí ẹ̀ dìde. Ẹ̀gbá Ìjẹ̀bú bẹ́ẹ̀ sùn o ọrùn ò dára lásìkò yìí ẹ̀ dìde. Èkó Àwórì bẹ́ẹ̀ sùn o ọrùn ò dára lásìkò yìí ẹ̀ dìde. Oǹdó Èkìtì bẹ́ẹ̀ sùn o ọrùn ò dára lásìkò yìí ẹ̀ dìde. Yewa bẹ́ẹ̀ sùn o ọrùn ò dára lásìkò yìí ẹ̀ dìde. Ìlọrin bẹ́ẹ̀ sùn o ọrùn ò dára lásìkò yìí ẹ̀ dìde. Àjẹjẹ ọwọ́ kan ò gbárù dórí àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà ojúṣọwọ́ nígbàlẹ̀ ẹ máa jẹ́ ká pọwọ́pọ̀ ká lè tẹ̀m̀bẹ̀lẹ̀kún. Ẹ jẹ́ ká pọwọ́pọ̀ ká látẹ̀wọlẹ̀ o. Ẹ jẹ́ ká pọwọ́pọ̀ ká lè nu níbí ni. Ẹ jẹ́ ká pọwọ́pọ̀ ká lè nu níbí ni wọlé o. Ẹ jẹ́ ká pọwọ́pọ̀. bàbá mi Adégbóyèga Awókalẹ̀ this is a very long time lọ́wọ́ o ẹ ṣeun bàbá mi ẹkújọ́ mẹ́rin. Ọ̀yọ́ màmá yọ Ìjẹ̀ṣà sílẹ̀ o Ìjẹ̀ṣà yọ ọmọ Ẹ̀gbá o. Ẹ̀gbá gba Ìlọrin mọ́ra Ẹ jẹ́ ká sowọ́pọ̀. kábìmọ̀ ṣọ̀kan o Ẹ jẹ́ ká sowọ́pọ̀. kábìmọ̀ ṣọ̀kan o. Ẹ jẹ́ ká sowọ́pọ̀. Wọ́n ní kẹ́ máa níjó wọ́n dẹ̀ ní kẹ́ máa níjó wọ́n lágbọ́dà ó bẹ̀ lẹ́yìn yín. Ẹ máa níjó wọ́n látẹ̀dá ọ̀run ó bẹ̀ lẹ́yìn o. Ẹ máa níjó lágbọ́dà ó bẹ̀ lẹ́yìn o. Ẹ máa níjó gbogbo àgbà Yorùbá tó ti lé wa lẹ́jà ń bẹ̀ lẹ́yìn o. Ẹ máa níjó Odùduwà ó bẹ̀ lẹ́yìn o. Ẹ máa níjó ohun ọmọ àjílẹ̀ ó bẹ̀ lẹ́yìn o. Orígun mẹ́rin o bá bẹ̀ lẹ́yìn o. Àgbàdàrè ó bẹ̀ lẹ́yìn o. Ọ̀rúnmìlà ó bẹ̀ lẹ́yìn o. Olódùmarè ó bẹ̀ lẹ́yìn o. Olúwàbà ó bẹ̀ lẹ́yìn o. Màmá Oríkì mo wí tèmi o. Ọlọ́gbọ́n ẹ̀gbọ́n ẹ dákun ẹ fòye gbé. Màmá Oríkì mo wí tèmi o. Ọlọ́gbọ́n ẹ̀gbọ́n ẹ dákun ẹ fòye gbé. Aya Ayọ̀dèjì mo wí tèmi o. Ọlọ́gbọ́n ẹ̀gbọ́n ẹ dákun ẹ fòye gbé. Ìyá Ayọ̀kúnlé mo wí tèmi o. Ọlọ́gbọ́n ẹ̀gbọ́n ẹ dákun ẹ fòye gbé. Ọmọ Yorùbá èwo lẹ ṣe o. Odùduwà, Lókè òkun. Odùduwà, Adéṣọ̀kànlẹ́ olórógùn òtítọ́ apènàlá o. Kò máa jágbẹ̀rẹ̀ o. Wọ́n lé ọ lẹ́yìn wọn ò
àdùnní màmá oríkì ó mà ṣe é mo dúpẹ́ níbo là ń lọ lórílẹ̀‐èdè yìí jẹ́ agbọ́ aráyé ń bi mí n ò rí ń wí fáyé yorùbá wa ẹ jẹ́ ká sọ bí ayé bá ń lọ fúnra wa ọmọ Odùduwà kódà akọ́tẹ̀ ó gbáre yorùbá jùnù àwọn tó gòkè ò fẹ́ kẹ́ni tó kùn lẹ́yìn ó mórí bọ́ báyé ṣe wá ń lọ wọ̀nyí ò rọgbọ moro aṣáájú gbogbo ẹran tí olúwa ẹ̀yin àgbààgbà tí ń bẹ níbùdó ahéré ń tún lọ ẹ sì ń sùn oòrùn tí ń bẹ lókè yìí ó ti tó sàṣọgbà yorùbá ó má sàsùn para ọmọ Odùduwà kò dáa ká dèrò ẹ̀yìn ká síra wa ní èlò tọ̀nà ẹ̀yin tẹ́ fọ̀tẹ̀ túhun tó dùn níjọ́sí ẹ wọlé ọgbọ́n ẹ fagbọ̀ sáàfin ẹ mẹ́rú jọba ẹ̀rù ọlọ́run ọ̀bà yín ẹ da gbogbo dúnìyàn sínú òkùnkùn yorùbá mú yorùbá ẹgbẹ́ ẹlẹ́rú olówó ayé wọn ta mẹ̀kúnnù jẹun ìgbà tí sún fún mi bá kàn kiri ọ̀nà ìdá tí kálukú ò ní faraya èmi ń béèrè àti jagunjagun àti jagunjagun àtẹ̀yàn tí ń fọlá bàlújá bó bá yá àmọ̀gá láàrin wọn gbogbo ọ̀rọ̀ tó bá ti níbẹ̀rẹ̀ ó dá mi lójú òpin gbọ́dọ̀ wà yorùbá kí ló wá fásúgbàsúlà kí ló dé kí ló wọn àgbà lọ́dọ̀ ara wa èyí wá lè lálejò àgbà ìlú ẹ̀ má jẹ́ àdèrò ẹ̀yìn àsìkò tó mo fẹ́ máa ṣe ìṣe lọ orí ń bẹ ọ̀rọ̀ kù lẹ́yìn. ẹ ṣeun àní sọ jù báyìí lọ títí tíjọ́ mi ta ó fi pàdé ara wa orúkọ tèmi ò yí padà orúkọ mi ni Òṣàtọ́lá Bímbọ́lá mo nílùú Ìpẹ́rù títí tíjọ́ mi ó dìgbà.